Ilé-ẹjọ gíga kan nípìnlẹ̀ Ọ̀ṣun ti dájọ́ pé kí wọ́n lọ yẹgi fún Dokita Adedoyin àtàwọn òṣìṣẹ́ rẹ̀ Adérọ̀gbà Adéníyì pẹ̀lú Oyètúndé Kazeem lórí ẹ̀sùn ikú akẹ́kọ̀ọ́ fásitì OAU kan Timothy Adegoke. Ọjọ́ 5 oṣù kọkànlá ọdún 2021 ni Timothy gba yàrá ní Hilton Hotel tó jẹ́ ti Dokita Adedoyin nílùú Ilé-Ifẹ̀. Láti ọjọ́ náà ló sì ti dàwátì. Nínú ìwádìí làwọn ọlọ́pàá yìí fi páńpẹ́ òfin gbé Adédoyin àtàwọn òṣìṣẹ́ rẹ̀ 6. Àwọn òṣìṣẹ́ rẹ̀ ní Adédèjì Adéṣọlá, Magdalene Shefuna, Adéníyì Adérọ̀gbà, Olúwọlé Lawrence, Oyètúndé Kazeem àti Adébáyọ̀ Adékúnlé. Oṣù kẹta ọdún 2022 ni ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀ ní ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà nílùú Òṣogbo. Ẹ̀sùn 11 ni wọ́n sì kọ́kọ́ kà sí àwọn olùjẹ́jọ́ lẹ́sẹ̀ kó tó di pé agbẹjọ́rò Fẹ́mi Fálànà tó ń ṣojú àwọn olùpẹ̀jọ́ ṣàfikún àwọn ẹ̀sùn náà sí 18. Oṣù kẹrin ọdún yìí ni ìgbẹ́jọ́ parí tí ìdájọ́ sì wáyé lónìí 30 oṣù karùn-ún. Nínú ìdájọ́ rẹ̀, adájọ́ àgbà fún ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń gbọ́ ẹjọ́ náà onídàájọ́ Bọ́lá Adépìnlẹ̀ Òjó sọ pé gbogbo ẹ̀rí ló fìdí rẹ̀ múlẹ̀ pé Dókítà Adédoyin jẹ̀bi lórí ikú Adégòkè. Ó ní ó wà ní òtẹ́ẹ̀lì lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ó sì mọ̀ sí bí ọmọ rẹ̀ tó jẹ́ alákòóso òtẹ́ẹ̀lì náà Rahim ṣíṣe agbátẹrù sísọ òkú Timothy sínú igbó àti yí rìsíìtì tí àwọn àlejò ń kọrúkọ sí. Bákan náà ni adájọ́ sọ pé 2 nínú àwọn òṣìṣẹ́ rẹ̀ jẹ̀bi ẹ̀sùn kan tàbí òmíràn. Nítorí náà ó pàṣẹ pé kí wọ́n lọ yẹgi fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta lórí ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ láti pànìyàn àti ẹ̀sùn ìpànìyàn. Ó sì tún jù wọ́n sẹ́wọ̀n ọdún 10 lórí ẹ̀sùn pé wọ́n hùwà àìtọ́ sí òkú. Ní ti Magdalene Shefuna, Adébáyọ̀ Kúnlé àti Olúwọlé Lawrence, adájọ́ ní kí wọ́n máa lọ lálàáfíà. Ó sì sún ìdájọ́ ẹnìkejì Adédèjì Adéṣọlá síwájú di ọjọ́ Wednesday. Onídàájọ́ Òjó sọ síwájú pé kí àwọn ọlọ́pàá ṣàwárí ọmọ Adédoyin tó sálọ ìyẹn Rahim. Bẹ́ẹ̀ ni kóòtù pàṣẹ pé kí òtẹ́ẹ̀lì rẹ̀ àti mọ́tò tí wọ́n fi lọ ju òkú Timothy sínú igbó di ti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní kí ìtọ́jú àwọn ọmọ Adégòkè di ti Adédoyin àtàwọn òṣìṣẹ́ rẹ̀ méjèèjì láti òní lọ títí tí wọn yóò fi parí ẹ̀kọ́ fásitì. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.